Yoruba nation will come to existence. Kí ẹnikẹ́ni má bomi tútù sí ọkàn ara ẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Mo fẹ́ sọ fún pé Tinubu, Sunday Igboho, Akíngbòlúgbé, Bàbá Akíntóyè, Ọmọlúkà àtàwọn tó kù bẹ́ẹ̀ lọ, they are Yoruba nation. And it will what? It will play. Ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ kóòtù òjíire tẹ bá ń sọ fún yín pé Yorùbá nation kò tí ì sọnù pé ká lọ fọkàn balẹ̀ à ń sọ fún yín pé Yorùbá nation kò tí ì sọnù sẹ́ à ní èdè ká lọ fọkàn balẹ̀. Ohun tí ó yẹ ká mójútó náà ni ọ̀rọ̀ security tó ń dà wá láàmú nílẹ̀ Yorùbá. Mo mú ohun kan wá fún wa tí mo fẹ́ play fún wa tí mo fẹ́ kí a jọ fetí ara wa gbọ́. Ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ nípa Yorùbá nation mo fẹ́ kí a jọ fetí ara wa gbọ́. Òun lè fi mọ̀ yìí pé Yorùbá nation kò tí ì sọnù. Tẹ́tí gbọ́. Iṣẹ́ Yorùbá nation náà là ń dì í ṣe dídì ìsìn, kò sẹ́nìkan tó padà sẹ́yìn. Àdúrà ni bàbá wa Professor Banji Akíntóyè ni wọ́n ní látọ̀dọ̀ wa. Ẹ jẹ́ ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ká máa fi àdúrà ràn bàbá wa Sunday Adéníyì ọmọ Adéyẹmọ, ká máa fi àdúrà ràn wọ́n náà lọ́wọ́ pẹ̀lú àwọn àgbààgbà tí wọ́n ń tukọ̀ Yorùbá nation. Ẹ má jẹ́ ká gbàgbé láì tún ṣàdúrà fún pẹ́sidẹ̀ntì wa náà Bọ́lá Ahmed ọmọ Tinubu, torí wípé àwọn náà ni ẹni tí ó ṣokùnfà tí Yorùbá nation tí ó fi wá sí ìmúṣẹ. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká fòyà. Àníṣe Yorùbá nation kò tí ì sọnù. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ yìí tẹ́lẹ̀ gbọ́, ẹ má bá wa ká lọ. Ẹ ṣé. Iye ẹ̀yin bàbá màmá bọ̀dá sísá tẹ̀lé gbogbo tẹ̀ ti láǹfààní àti máa gbọ́ wa. Ẹ kú dídí àsìkò yìí o. A máa kí yín. Báwo ni ilé ṣe rí ọ̀dẹ̀dẹ̀ òdùbí? A ti dé wákàtí yìí láti bá àwọn bàbá wa fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀. Wòlíì gbáàní, bàbá dáadáa, ikọ̀ àti ìríjú Ọlọ́run, ẹ̀yin lójú Elédùmarè, àwọn bàbá tí ìfì kan pé jì. Àwọn bàbá wa ti sọ àwọn àsọtẹ́lẹ̀ lílì tó ti wá sí ìmúṣẹ àti èyí tó ń bọ̀ wá sí ìmúṣẹ tí à ń rí àpẹẹrẹ rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Èyí jẹ́ àwọn ìdí kan àti ìkejì tá a fi nílò láti bá àwọn bàbá wa jómitóró ọ̀rọ̀ ní dédé àsìkò yìí. Bàbá ẹ kú ilé. Ẹ ṣé, ẹ káàbọ̀ olóòtú. Bàbá ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú bàbá láì gbà yín lákòókò aláwọn ọ̀rọ̀ kan àti ìkejì láti bá yín fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí rẹ̀. Ká tó bẹ̀rẹ̀ bàbá, a ti máa ń fàwọn ìgbà kọ̀ọ̀kan wò yín dáadáa lórí àwọn ìkànnì gbogbo, pàápàá jùlọ lórí ìkànnì yìí. Lára àwọn àsọtẹ́lẹ̀ yìí tẹ́ sọ nípa Yorùbá nation, bàbá àti fìgbà kan mẹ́nu kàn rí pé ṣé kó bá ilẹ̀ rí bàbá lójú ìran yín tí bàbá na àsíá Yorùbá nation sókè, ṣùgbọ́n lọ́jọ́ òní bàbá Yorùbá nation fẹ́ẹ̀ dohun àgbàgbé. Orí àwọn ìkànnì gbogbo pa lọ́lọ́, a ò tiẹ̀ wá gbọ́n kankan mọ́ nípa Yorùbá nation. Bàbá ṣé Yorùbá nation ti tán lọ́rùn yẹn? Ṣé olóòtú, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé a wà láyé, a wà láàyè. Ọpẹ́ ni fún Ọlọ́run. The slow movement of a tiger is not to what? To timidity. Yíyọ ẹkùn kì í ṣe tó ní orúkọ. Àwọn kan ti sọ̀rọ̀, wọ́n pè mí from California, Georgia, Atlanta. Wọ́n ní bàbá, wọ́n ní prophecy tí ẹ give nípa Yorùbá nation pé ṣé ó ti di àfìsẹ́yìn bí eégún fiṣọ́ ni. Mo ní
ṣe ẹ̀yin èèyàn mi mo wá sọ wọn mo ní ọ̀rọ̀ Ọlọ́run kò lè bàjẹ́ títí láé ènìyàn ẹ rọra ṣe. Mo jẹ́ kí wọ́n mọ̀ wípé bí Ọlọ́run ṣe ń ronú yàtọ̀ sí ti ènìyàn, ìmọ̀ Ọlọ́run ó ní èrò mi yàtọ̀ sí ti yín, èrò yín sì yàtọ̀ sí tèmi. Bí ọ̀run ṣe ga sí ilẹ̀ tó jìnnà sí ilẹ̀ tó bẹ́ẹ̀ ni èrò mi sí ètí ṣe ẹ̀yìn ayé. Ohun tí mo sì mọ̀ ní wípé tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. Alágbára lọ́lọ́run wá. Láì lónà pẹ́nu olóòtú, mo fi ògo fọ́lọ́run wípé bólúwa ṣe sọ bẹ́ẹ̀ náà ló ń play out lọ́wọ́lọ́wọ́. Àwa ló dàbẹ́ ni pé òye tó tàbí tí ọkàn wa ti gbé sókè ga ju èrò wa lọ nínú ìdíṣe ìrìn àjò náà. Tọ́lọ́run máa fẹ́ ṣe nǹkan ẹ̀, Ọlọ́run máa ń ṣe in a way tó jẹ́ pé ó máa wà marvel sí ènìyàn ni. Wọ́n á ṣe ní ìyanu, kì í ṣe direction. Your ways are not my ways. My ways are not your ways. Onímọ̀sán lẹ́ẹ̀kan yẹn. Now, ọ̀nà tọ́lọ́run fẹ́ gbé gbà kò yé yín. Olúwa fi ìrìn àjò hàn mí pé kìnìún ṣe kìnìún ńlá ó gbé Sunday alàgbà Sunday Ìgbòho ó gbé mi. Nígbà tó yá, I went to meet him in Cotonou nínú ìrìn àjò ìran mi. Nígbà tí mo débẹ̀ 3-bedroom flat tí ó ń lò, ó rán àbúrò ẹ̀kọ́ ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ kó lọ ra Lipton tea wá fún un. Ní ọdún yẹn lọ́rùn nínú ìran mi mo jíṣẹ́ yìí. Now, mo rí wípé kó tó nígbà arákùnrin yẹn dé, kìnìún ńlá ó ṣe kíni ó gbé ìdíṣe Dr. Chief Sunday Igboho ó gbé mi. Alàgbà Sunday was too tough fún ìdíṣe kíni fún kìnìún yẹn láti ṣe kíni láti sinmi nígbà tó gbé mi lọ. Ó bẹ̀rẹ̀ sí lù ní inú, ó gbà ní inú ní ìgbàkúgbà. Kìnìún yẹn wá pọ̀ Sunday Igboho ó wá pọ̀ sílẹ̀. Sunday wá dàgbà gàgàgàgàgà ó dàgbà padà sí sáìsì ẹ̀. Ìfà ó tún ga ju sáìsì ẹ̀ lọ. Ó wá tóbi ju sáìsì ẹ̀ lọ. Nínú Ọlọ́run ṣe fi rẹ̀ hàn mí. Mo jíṣẹ́ ẹ̀ sometimes in about 2 years ago. Now, ìyẹn ló prompt mi tí mo fi dìde ńgbà tí mo gbàdúrà tó wá ní kí n lọ gbàdúrà fún. Àti òun àti bàbá Akíntóyè. I moved down to Cotonou, mo lọ bá wọn, mo lọ ṣàdúrà fún wọn. I can still show you the picture is there. I have the picture here. Mo lọ ṣàdúrà fún wọn, mo padà bọ̀. Ìtumọ̀ ìran yẹn òun ló ń play out lọ́wọ́lọ́wọ́. Hello? A kò ní láti ṣe kí ni aláti símẹ̀dọ̀ ká má pariwo bí ìtàtẹ̀yìnwá. You all know pé láti ìgbà àti ìbẹ̀rẹ̀ wá nígbà tí mo wọ́n ìrìn àjò ìjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run fi yé mi gèrègbè pé wá bó ṣe máa rí rè bó ṣe máa rí rè. No, mo wá pàrọwà fún àwọn ọmọ Yorùbá. Mo ní Olúwa ní kí ẹ lọ fi ìmọ̀ ṣọ̀kan kẹ́ ẹ tọ̀ sójú kan kó ba lè hó. Àìfìmọ̀ ṣọ̀kan ilẹ̀ Yorùbá ó pẹ̀lú nǹkan tó fa ìrìn àjò náà gùn bó ṣe gùn lọ́wọ́lọ́wọ́ yìí. Táyì wọ́n ń wò pé bóyá ọdún Yorùbá nation lọ sókun gbàgbé. Yorùbá nation lọ sókun gbàgbé. Tinubu is a Yorùbá nation. Ìgbòho is a Yorùbá nation. Akíndùlúgbé is a Yorùbá nation. Bàbá Akíntóyè is a Yorùbá nation. And very other people tó kù tó ti agitate fún Yorùbá nation. Nígbà tó Olúwa fi hàn mí pé Tinubu gbé kí ni ó gbé ìwé sókè white placard ńlá ó fi ohun gbogbo àgbáyé Yorùbá sovereignty lọ́kọ sí. Ó lè gbé sórí tébù ó mú gègé ó append signatures lórí. Mo jíṣẹ́ ẹ̀ lọ́jọ́ yẹn náà. Ṣùgbọ́n òye ò lè yí ọ̀pọ̀lọpọ̀ ní bí things ṣe ń dáǹsì lọ́wọ́lọ́wọ́. Ìdí tí mo fi padà wálé láti ṣe kí ni láti sọ fún lẹ́nu nìyẹn wípé ìdá ìdìbò wà
ò sí ìdìbò ní 2027 agbúdọ̀ ṣe kíni agbúdọ̀ padà tó sẹ́yìn Tinubu nítorí kíni either we like it or not orílẹ̀-èdè Nàìjíríà máa produce Yorùbá nation ní ìkáwọ́ alàgbà Tinubu. Mo rí pé àwọn ọ̀run ti endorse ẹ̀. Ọmọ Yorùbá tẹ́ gbọ́. Màá wá ṣe kí ni mi ò ní yé sọ àwọn nǹkan tó lọ́rùn bá fi hàn mí lórí ìrìn àjò yìí. Mo ti bẹ̀rẹ̀ láti kí ó tó di pé 2 months before the primary tó gbé ti ṣe alàgbà Tinubu wọlé fún primary. Mo rí pé gbogbo àwọn ènìyàn ń ṣe kí ni wọ́n tò sórí ètí ṣe ìlà pẹ̀lú alàgbà Tinubu. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rí yẹn wọ́n ti sáré kọjá Tinubu síwájú mo kàn bí wọ́n ṣubú Tinubu dẹ̀ ṣe kí ni ó dẹ̀ sáré kọjá gbogbo wọn ó dẹ̀ wọlé lọ́dún yẹn lọ́rùn. Mo ní ṣùgbọ́n mo rí àga presidency mo ló ṣe kí ni mo ló ṣòfò. Mo ní ṣùgbọ́n alàgbà Tinubu bá fi tipátipá gòkè débẹ̀ mo ní kí gbogbo Yorùbá gbàdúrà fún kí àwọn àtọ̀húnrìnwá máa fi ẹ̀mí rẹ̀ ṣòfò. Ẹ lọ wo fọ́nrán yẹn Àràbà TV kó máa fi ẹ̀mí rẹ̀ ṣòfò tó bá ti kọjá 1.5 years tí wọ́n ti fẹ̀mí ẹ̀ ṣòfò ó máa jẹ lọ. Ṣùgbọ́n kó gbàdúrà kó lè rí ìrìn àjò yìí ìrìn àjò Nàìjíríà ṣe torí pé they will frustrate him and he will get frustrated at a certain time. Nígbà tó bá gbọ́n bí gbọ́lọ́run gbọ́ ní gbogbo káàkiri his mind will be almost frustrated. Ṣùgbọ́n kó ṣọkọ̀ akin ìyẹn mọ́ ṣe ní kí Yorùbá gbàdúrà fún wípé kí ọgbọ́n padà sí wọn lórí kí ìmọ̀ padà sí wọn ní àyà kí òye fi kún wọn ṣe bùgbé kí wọ́n tó mọ̀ wípé kó lè mọ̀ wípé kí ni ilé tó ń lọ. Mo wá sọ nínú iṣẹ́ yìí wípé mo ní kó ṣọ́ra fún El-Rufai gbọ́dọ̀ ṣe fi hàn mí bí ìbàdàn sọ pé mò ń wo bọ́lọ̀ ṣe sọ bó ṣe fi hàn mí lọ́jọ́ ẹni bí mo ṣe ń sọ̀rọ̀ ìlọ́nà ẹ̀ pé kó ṣọ́ra fún El-Rufai gidigidi pé El-Rufai máa ṣe kí ni ó máa da ìjọba èyí ṣe Tinubu á darí ìbòrìbó kó ṣọ́ra fún ní kíákíákíá. And I thank God wípé ó wo fọ́nrán yẹn president wo fọ́nrán yẹn ó rí bàbá fúnra ẹ̀ mọ̀ pé wòlíì Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí. You understand? Torí bí alàgbà Tinubu ṣe wà bí Olúwa ṣe fi ìrìnàjò ẹ̀ hàn mí oh my God ó jẹ́ nìkan tó máa ń listen sí ètí ṣe àwọn ènìyàn ó dẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ bó dẹ̀ ṣe ń gbọ́ ọ̀rọ̀ tó ó ní very good mind ó ní mo ṣe sọ fún inú fọ́nrán kẹ̀kẹ́ mo wàásù lórí àga wàásù mo ní bàbá yìí ní intention láti tún Nàìjíríà ṣe mo ní ṣùgbọ́n ká gbàdúrà fún kí àwọn àtọ̀húnrìnwá kó má ṣe kí ni kó má bàjẹ́ mọ́ lọ́wọ́ kó má frustrate ẹ̀ so mo wá advice nínú fúnra yẹn wípé kí wọ́n beef up mind ẹ̀ to do this work politically he is an expert he knows what to do and how to place things but kó wà very careful nítorí wípé kí Ọlọ́run bá ènìyàn lọ́wọ́ ẹni tí ó ṣọ́ni tí a kò ṣọ́. So ìyẹn in one side nísìnyí ọ̀rọ̀ ti rí bó ṣe rí òtítọ́ ni mo sọ fún Kristi mi ò ṣèké torí bí Ọlọ́run bá sọ fún mi mi ní sọ fún ẹ mo ní ègbé ni fún òjíṣẹ́ tí a kò sọ fún tó sọ bẹ́ẹ̀ ìbùkún ni fún ìtàwé fún tó sì sọ bẹ́ẹ̀ ló jẹ bẹ́ẹ̀. Nítorí náà tí ẹ bá gbé mi ní ìsìn ẹgbẹ́ mi lọ síwájú Tinubu mo máa ń sọ fún exactly nígbà kan mo pa sámọ fún wọn wípé bí irọ́ bá ń lọ níwájú àṣùdúró máa tẹ̀lé àwọn àṣùdúró yìí ló fọyẹ́pẹ́yẹ́ ní tẹ̀ ń wò kiri mo dẹ̀ sọ gẹ́gẹ́ wípé kò sí ìbáṣepẹ́ ṣe bíbí òkè presidency tí ètí ṣe Tinubu débẹ̀ kì í ṣe ìbò Nàìjíríà ló gbé débẹ̀. Kì í ṣe ìbò Nàìjíríà ló gbé débẹ̀. Irọ́ ló gbé bàbá débẹ̀ bàbá dẹ̀ ṣe gbé débẹ̀ tó ó ní èrò rere láti ṣe nǹkan tó dáa ìyẹn níbi ìfitakò outrightly. If you see my work right from the beginning mi ń gbè lẹ́yìn àìṣòdodo torí pé òdodo ló ń gbé
orílẹ̀-èdè lékè and tí spiritual inclination tó bá produce yẹ débi kan tí ìbá ṣe tọ́lọ́run àwọn elements àti components of that ẹ̀mí yẹn ó máa dá nǹkan rú fún ẹni tí ò ṣe kíni tí ò fi òdodo débẹ̀ ṣùgbọ́n tó bá yẹ ìpa ẹ̀mí mímọ́ náà gbé èèyàn débẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe á máa bọ́ sí rẹ́gí kò ní sí overthought overcracking of the brain láti gbó nǹkan kalẹ̀ ní ti ṣe rẹ́gí náà. So what we are saying is this: I am not against Tinubu. I am towards Yorùbá nation. Torí pé Olúwa fi hàn wípé Tinubu will produce Yorùbá nation. Mi ò mọ ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀. Mi ò mọ irú kan tó fẹ́ dá tó fẹ́ happen tó máa fi wáyé. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò lè bàjẹ́ títí láì. Ènìyàn ò rọra ṣe. Ẹ̀yin ènìyàn ní kẹ́lọ́ sí mẹ́dọ̀. Bó ṣe ń pè lọ́wọ́lọ́wọ́ Tinubu is playing towards Yorùbá nation either you like it or not. Kìnìún ńlá tó gbé Sunday Igboho mi ó ti pọ̀ lọ́jọ́ yẹn lọ́hùn. Àgbò tó tàbí lẹ́yìn agbára ló lọ mú wá. Ẹ jẹ́ ká máa ṣe bó ṣe ń ṣe lọ yìí. Mo ń wọ àgbà Sunday Igboho ní Kogi state ní ìjẹta àbánu lórí fọ́nrán nígbà tí mo wo fóònù ní ìjẹta àbánu tẹ̀lé. Àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe ní ilẹ̀ Yorùbá tí ilẹ̀ Yorùbá yóò fi ní ìsinmi òun Ọlọ́run ti ń tọ iná sí tọ ìmọ́lẹ̀ sí yẹn. Mo ń sọ kíni kan mo ní kí gbogbo ọmọ Yorùbá kó ṣe kíni kó fi ìmọ̀ ṣọ̀kan kó lọ fún formidable warrior kó fún kíni formidable warrior tí wọ́n máa ṣiṣẹ́ kọ́ra wọn. They walk from Ondo to Ogun territory, Ogun to Osun territory, Osun to Ọ̀yọ́ territory, Ọ̀yọ́ to Kwara territory, àtàwọn tó bá jẹ́ states tí ó jẹ́ ti Yorùbá ló ṣiṣẹ́ pọ̀ with the same uniform. Kí ni shop má bàa sí gbogbo àṣẹ fi hàn mí nìyẹn. Àbọ̀lọ́run bá ti ń tọ̀ ọ̀nà tó bá ti ń tọ́ èyí tí ṣe ènìyàn sí ọ̀nà èyí tó kù kékeré ni God is going to fight the battle by himself. Bẹ́ẹ̀ ní láti sa ipá kẹgbẹ́ apá tọ́lọ́ ọmọ tó bá gbé apá òun lòbí máa ṣe kí ni òun lòbí máa gbé. Now inú mi nígbà tí mo rí ìgbésẹ̀ yẹn ní Kogi state mo believe wípé going to Kogi state of Chief Dr. Sunday Igboho Ọmọdéyẹmọ is to do what? Is to build up security system. Lẹ́lẹ̀ tó padà sí Nàìjíríà mi ò tí ì rí. Mo kò sí ìwò lọ́pọ̀ pé mo máa dé ọ̀dọ̀ ẹ̀ kí n tó sọ fún tọ́lọ̀ sọ fún mi. You understand? Nígbà tí mo wá rí àwọn ìgbésẹ̀ yìí, and that's great. Kò sẹ́ni tó fẹ́ ṣe kí ni tó fẹ́ jà àjàbọ́ àti àlùyọ tí ò ní template. Template yẹn ló lọ lọ́wọ́lọ́wọ́ kó o sì sẹ́yìn kí ni kò sẹ́yìn Tinubu. Ṣé gbọ́ mi? Kò sẹ́yìn àkọ́kúrò fún gbogbo ẹnu sọ̀rọ̀ tán lórí afẹ́fẹ́ mi. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kò sẹ́ni tí ò fẹ́ ìsinmi fún ọkọ ẹ̀. Alàgbà Tinubu fúnra ẹ̀ ṣe kí ni ó fẹ́ ìsinmi fún ọkọ ẹ̀ àti fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tó ti rí wípé a kì í ṣèkan, we are not of the same language or languages. We are not of the same culture. We are not of the same ethics. We are not of the same what? The same thinking. So wọ́n ló ṣe wípé ó rí bó ṣe lọ lọ́wọ́lọ́wọ́ táwọn ò fẹ́ jẹ́ kó ṣe é. I am not a what do you call it? Traditional bigot. However, I'm not a bigot and I'm not political. I am purely spiritual and
And I will tell you what the Spirit of God tells me, send me to the world. And so that is how we are looking at it. Now, the man sọ pé èèyàn Yorùbá nation ju àjò rẹ̀ yìí. Kò hàn sí yín ni. Our goals is spiritually. And how it's playing out. We can tell you vividly that we are on course. Ọ̀dà náà tó tẹ̀síwájú ẹ̀jẹ̀ nísàlẹ̀ báwọn aráàlú wí. Ẹ̀yin èèyàn wá níbi gbogbo níbi tó tẹ̀ tí ń wò wá. Ẹ kó sì mọ̀ pé àwọn bàbá wa wọn ní fowókan péjì. Bàbá wa ò ní sọ àwọn àsọtẹ́lẹ̀ kan lánàá kí bàbá tó fọwọ́ gbáyà pa àwọn kan là ń sọ bẹ́ẹ̀. Nítorí bí ọ̀rọ̀ bá ṣe ń bọ̀ òun ni àṣẹ ń tẹ̀lé. Bàbá ẹ kú àrò àsìkò yìí ṣe àsìkò yìí nígbà kan sí. Bàbá ẹ ti já bèrè báyìí. Ìdìbò ti ọdún 2027 lè tó ń bọ̀ lọ́nà tó ń wà lókè táwa náà ń wò yìí. Bàbá báwo ni ó ti lọ? Ṣé ìbò náà aláṣeyọrí? Ṣé olóòtú àdúrà tí a ń gbà ní pé kí ìdààmú má dé bá wa lórílẹ̀‐èdè yìí. Jésù. Ní ojú ìwòye àti ìwòye ẹ̀mí mi, ohun tí ọ̀run fi yé mi ni wípé ìdìbò tó ń bọ̀ yìí kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tá a lérò ni ó máa wáyé. Àwọn nǹkan tí a kò lérò ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣẹlẹ̀ nítorí pé àwọn tí ó bá president pàdé àpò pọ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀ nínú wọn ló máa lò ní jìbìtì. Ọ̀pọ̀ nínú wọn ló máa ṣe kíni ló máa já lọ́rẹ́ tó máa fa ìdàrúdàpọ̀ wá sínú ìjọba APC kí àkókò náà tó tó àti lẹ́yìn àkókò náà. So bí mo ṣe rí Tinubu máa wọlé fún èyí ṣe ètò ìdìbò yẹn torí it's more or less like it's no more an election. ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi, mo lérò pé ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo mú wá etí ọgbọ́n yín. Ẹ gbọ́ láyé tí prophet wa sọ lórí Yorùbá nation. Àwọn sọ fún pé Yorùbá nation kò tí kú, ó sì wà bó ṣe wà. Àwa ni kí a lọ fi ọkàn balẹ̀. Nígbà tí ẹ ti gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá wa ní ìsìn, mo lérò pé ọkàn yín yóò balẹ̀. Àbí ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀. Yorùbá nation has come to stay. Lọ́wọ́ tá a wà yìí, ìṣọ̀kan la need. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan láàrin ara wa. Ká gbárùkù bàbá wa Tinubu bí wọ́n ṣe gbárùkù bàbá wa Sunday Adénídé Adéyẹmọ. Gbogbo wa la mọ̀ yìí pé tí ò bá sọlá Ọlọ́run, ọlá bàbá wa Bọ́lá Ahmed Tinubu, bí bàbá wa Sunday Igboho Òòṣà bí wọ́n ṣe ń yìn fanda lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí, wọn ò lè yìn fanda bẹ́ẹ̀. Wọn ò lè yìn fanda bẹ́ẹ̀. Ṣé ẹ ti rí i pé ó dáa kéèyàn ní Yorùbá lókè? Ẹ̀yin náà wo ètò ààbò tí wọ́n gbélé bàbá wa Sunday Igboho tó ń gbélé lọ́wọ́. Ẹ wo ètò ààbò tí bàbá wa Bọ́lá Ahmed tí wọ́n gbé fún Sunday Igboho láti bá wa handle ẹ̀. Wọ́n láti mọ̀ pé ẹni tó kájú ẹ̀ náà nìyẹn. Lẹ́yìn Sunday Igboho kò sẹ́lòmíì tó tún kájú ẹ̀. Àwọn náà ló kájú ẹ̀. Àwọn náà ló lè bá wa ṣe. Àwọn náà ni Fúlàní bẹ̀rù. Káàbà nípa ọ̀tàn wájẹ lókù. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀. Yorùbá nation has come to stay, no going back. Ṣẹ̀dígbọ́ ẹ ṣe ohun tí mo mú wá etí ìgbọ́ wa náà nìyẹn. Ṣẹ̀dígbọ́ ohun tẹ́yìn náà bá rí ní orí ẹ̀ ẹ jẹ́ ká rí lábẹ́ comment. Ṣẹ̀dígbọ́ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọgbọ̀n ẹ̀ tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi. Mo wá gbàdúrà fún pé ojú tẹ̀ fún ojú náà ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ọwọ́ tẹ̀yìn bá mi pé èdè òjò fi lọ dáadáa ní fọ́nà gbọ́mọ sí. Ẹ dẹ̀ mú gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel mi. Ṣẹ̀dígbọ́ torí tí mo bá drop fídíò ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ ní àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́ fídíò mi láti bá mi pín káàkiri àgbáláyé. Ṣẹ̀dígbọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùfẹ́ mi pátápátá
BMI TV show family mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdó tí yín lára mi ṣe ti gbọ́ bó lè jẹ́ pé mi ò mọ̀ ọ́ sọ ọmọ ń ká lòlò àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀ ń bá mi fi ìfẹ́ ẹ̀ ń bá mi fi wò ó ìbí tẹ̀ tí wọ́n á owó tẹ̀ fi ra dátà àgbà náà ní wọbẹ̀ ṣe ti gbọ́ ọwọ́ yóò ní kànsàlẹ̀ àpò torí pé àbójútó lókun àbójútó lọ́sà àpò sàṣàmùrà kì í gbẹ àpò òní gbẹ sówó láṣẹ ìgbìmọ̀ rẹ̀ yóò túbà yóò túṣẹ fún wa ṣe ti gbọ́ ẹ ṣé o èmi náà ní mọ̀ wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà ní mọ̀ dé bá láṣẹ Èdùmàrè.